ẹni wọ́n mi kí mo ní máa ẹni mo ní iṣẹ́ ìránṣẹ́ láti ṣe pẹ̀lú sùkúù mi. Ẹni torí pé mo ti ní mẹ́sẹ̀gì ti pẹ́ wípé ní ìlú Ọ̀ṣun mo gbọ́dọ̀ ní ìkẹ̀kẹ̀ tí mo máa ṣe ń bẹ̀. Ẹni nípasẹ̀ sùkúù yín mo wá máa gbé foundation kalẹ̀ ní Ọ̀ṣun yẹn tó jẹ́ wípé àwa máa ran àwọn ọmọ aláìní lọ́wọ́. Wọ́n ń pa mo ní òkè abábẹ́rẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ gbogbo inú kòrò wọ́n ní ó yá ẹ lọ lóúnjẹ àwọn pẹ́rẹ́ǹtì sùkúù ní ẹ pín oúnjẹ fún wọn a máa lóúnjẹ a máa pín fún wọn. Ó wá ń dàbí àlá wọ́n wò dá ẹ̀yìn Ọ̀ṣun kì í sọ́mọ Ọ̀ṣun bóò ló ṣe lọ gba mẹ́sẹ̀gì Ọ̀ṣun àṣetòrí ìdèmí. Mo yin Ọlọ́run lógo, mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo àwọn èèyàn tí Ọlọ́run fi tì mí. Mo bẹ̀rẹ̀ látòrí ìyá mi, àjọ máa ń gbàdúrà ní ká bá ti jọ wọ oko àdúrà báyìí tó bá jẹ́ tó òru ẹnikẹ́ni ò lẹ́ni kankan mọ́. Ìyẹn ní ó lòdì tèmi tó pẹ́ mú lẹ́nikẹ́ni tó gbówó sí. Ìyàwó kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà nítorí pé láti bí ọdún mẹ́sàn-án tá a ti jọ ń bọ̀, láti bí ọdún mẹ́sàn-án yẹn, Ọlọ́run jẹ́ kí ayọ̀ ṣàkóso ayọ̀. Ọlọ́run jẹ́ kí ìgbà mi tó bá ti fẹ́rẹ̀ wáyé wọn ní ìṣòro lórí o. Ìgbà mi wáyé mo fẹ́ sùn ẹ̀lọ́ wọn ní àbúrò ṣèṣò ó yá táwa ti débẹ̀ báyìí mo ti mọ̀ pé tílẹ̀ tó máa mọ́ òdòṣó mọ́ màwòlúwa ṣàlúwa tó bá jẹ́ pàṣẹ kọrin wọ́n ti dá wa wọ́n ti mọ̀ pé ní inú ààfin ní ilé wọn parakí yẹn tó máa ti wá mẹ́rin wá ní olórí ti wà láàrin pé olórí yẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń gbé Ọlọ́run lò wọ́n gidigidi fún ìpè yìí. Ọlọ́run lò wọ́n spiritually, financially, even mi mọ bí mo tiẹ̀ ṣe lè sọ. Ọlọ́run lo ìyá yìí gan-an, ó lò ó fún mi, ó lò ó fún ìpè mi, ó lò ó fún ìjọ òkèèrè, ó lò ó fún ayé wa. Àwọn ibi tí mi ò rí pé mo lè dé, Ọlọ́run lo ìyá yìí láti ṣe kíni láti gbé mi débẹ̀. Mo ní Ọlọ́run lógo lórí ayé wọn. Lórúkọ Jésù ẹ̀mí mi máa túbọ̀ máa tẹ̀síwájú nínú ayé wọn. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí alákòóso ìjọ yìí, mọ́mí Kristiana Oyèníyì. Mo dúpẹ́ gan-an gidi ní ọwọ́ yín torí pé Ọlọ́run lò wọ́n láti ṣiṣẹ́ àtúnṣe nínú ìpè yìí, nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Wọ́n ò fi gbà dandan wọn fífi mí sílẹ̀. Wọ́n àwọn ẹgbẹ́ ọmọ kékeré ni mí torí mo kéré sí gbogbo wọn. Mo kéré gan, ṣùgbọ́n mo ò ní ìwò tó àwọn ẹgbẹ́ ọmọ kékeré ni mí. Mọ́mì kìíní gbà máa tún máa wò kékeré kékeré kìí sí bẹ́ẹ̀ náà. Tí máa dé nígbà mi máa bẹ̀rẹ̀ lọ́wọ́ láti pé ṣé mo ti dàgbà gan. Táwọn yẹn mọ́mì táwọn ti jọba olùyọ̀ máa ṣe mọ́mì ṣé mo ti dàgbà gan ni àwọn bàbá arúgbó náà jọba lẹ̀ fún mi. Màá ní ẹ̀wọ̀n ṣé mo ti gba arúgbó ni. Wọ́n ní òòlù arúgbó kìí ṣe kò ju arúgbó. Ṣùgbọ́n mo dúpẹ́ nítorí pé òun Ọlọ́run yẹn ó ń lo àwọn ènìyàn wọ̀nyí. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọ̀gá mi gangan nìyẹn. Mọ̀mí Tóyìn Kristiana Àlàbí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé wọn torí pé Ọlọ́run olóyàn wọ́n tì mí. Bí Ọlọ́run lè ṣe wíwá pàdé ó dáa téèyàn máa gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ní ìgbà tí Olúwa fẹ́ pé ẹ lọ lóṣù ká lọ máa gbàdúrà fún lóṣù àti ìgbàdúrà àti ìfọ̀tún kí ló kàn wá pẹ̀lú oṣù. Àṣọ ní ti Ọlọ́run fẹ́ mi gbàdé. Ní ìgbà tá a wá dé ìlú oṣù àárín ẹ̀rọ ló wá ní ó yá nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ máa ní skul. Mo ní skul mi ò lórí wípé skul computer science ni mo ṣe ń skul. Ẹni tó ṣe computer science kí ló fẹ́ kọ́ wọn. Mo ní ebi lè ní ara mi ò balẹ̀ láti kọ́ wọn. Ṣùgbọ́n ìránṣẹ́ yẹn orí òkè tán ti wá jẹ́ iṣẹ́ yẹn fún mi. Àwọn màmá mi lórí òkè yẹn àwọn náà tó wá wà bí lónìí. Hallelujah. Ìyàánú ni ìránṣẹ́ yẹn ló ti ń jẹ́ṣẹ́ yẹn fún mi. Mo ní Ọlọ́run, ó ní ìlú ìgbẹ́gbẹ́gbẹ́ tẹ̀lé Ọlọ́run ní kẹ̀ẹ́dá skul rẹ̀ sí o. Mo ní
dáìbò ó yá o máa dálẹ̀ ní ìjà wá bẹ̀rẹ̀ ní pé o máa ṣe skul ní òkú lè ṣe skul o máa ṣe skul ní ìjà wàhálà yìí ti pọ̀ jù. wọ́n ní mo ní kò sówó wọ́n ní owó wà wọ́n bá lọ bá nǹkan lọ yáwó alábàárẹ̀. ìyá kan tún wá wà ìyá tó tún wá jíṣẹ́ yẹn wòlíì ni onímọ̀ọ́nà àwọn ti ṣe skul rí ẹnu wòlíì àjọ máa bẹ̀rẹ̀ ní ìjọ tí skul bẹ̀rẹ̀ níbi ìwọ̀n mọ́ nípa fóònù màá wá pẹ́ fóònù àwọn lẹ́nu máa kùtù mi fún kùtù mi fún mọ́ abápapọ̀ ọ̀sẹ̀ kìíní èmi nìkan ọ̀sẹ̀ kejì èmi nìkan ìgbà tó máa wá di ọ̀sẹ̀ kejì àwọn ọmọ tó wá ń wá ló wá di pé àwọn pẹ́rẹ́ǹtì àwọn padà wá lómi ẹ ṣé o ẹ̀sìn máa máa wí ṣé àwọn ọmọ yẹn mọ̀ nígbà tí mo kọ́ wọn ni ṣé wọ́n mọ̀ ni wọ́n máa wá fún mi ní ìtàn ẹ ṣé ìbẹ̀rẹ̀ náà náà gbà mo máa ṣe kìíní mo máa ṣe ṣùgbọ́n ní àárín ìrìn àjò yẹn ní àwọn mọ́mì mi yìí ti wá pè mí ìjọ yẹn ọmọ kan ó kàn sun ẹkún ni ẹkún ló kàn sun kó sákìlì ìgbéga wọn mo ní ẹwù mọ́mì mi ò ní lè bá ní sọ àṣọ òwúrọ̀ rẹ̀ nígbà tó wá dìrò rẹ̀ wọ́n ní ọmọ wo ló kẹsẹ̀ ẹni bébì ni mo ní mèrè bébì owó mo ní wọ́n ní kí n dá sùkúl lẹ́ni o mo lájọ sí wa lónìí mo ní ọmọ yẹn ló kàn tà mí láàmú látàkùn wọ́n ní níbo wá ní mo ní oṣù wọ́n ní oṣù wọ́n ní mo ti gbọ́ mi yẹn wọ́n ní ṣùgbọ́n mi ì sọ ọmọ ọ̀ṣun mo ti gbọ́ ìlú rẹ̀ mo lẹ́ẹ̀ ti gbọ́ rí kí ló ṣe wọ́n ní màá pè yẹn padà ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ti rọ̀lẹ́ tó pè yẹn ẹni wọ́n mi kí mo ní máa ẹni mo ní iṣẹ́ ìrìnsẹ́ láti ṣe pẹ̀lú skul mi ẹni torí pé mo ti ní mẹ́sẹ̀ẹ̀jì ti pẹ́ wípé ní ìlú Ọ̀ṣun mo gbọ́dọ̀ ní ìkẹ̀kẹ̀ tí mo máa ṣe ń bẹ̀ ẹni nípasẹ̀ skul yìí mo wá máa gbé foundation kalẹ̀ ní Ọ̀ṣun yẹn tó jẹ́ wípé àwa máa ran àwọn ọmọ aláìní lọ́wọ́ wọ́n ń pa ní òkèlè abábẹ́rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ gbogbo inú kòrò wọ́n ní ó yá ẹ lọ lóúnjẹ àwọn pẹ́rẹ́ǹtì skul ní ẹ pín oúnjẹ fún wọn a máa lóúnjẹ a máa pín fún wọn ó wá ń dàbí àlá wọn ò dá ẹni Ọ̀ṣun kì í sọmọ Ọ̀ṣun bóò ló ṣe lọ pa mẹ́sẹ̀ẹ̀jì Ọ̀ṣun àṣẹ nítorí èmi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Ọlọ́run tọ́ àṣẹ mi ó ń gba gbogbo ògo